ẹ̀yin èèyàn ẹ wá ń bí ẹ wá ẹ súnmọ́ bí ṣé wọ́n fi ṣe wá ni ta ló ṣépè fún wa gan nínú ìran Yorùbá ta ló ṣépè fún ìran Yorùbá pé gbogbo nǹkan táwa Abacha ti ń ṣe ṣáá ká máa takora wa ká máa bára wa jà ká máa ṣe lẹ́nì ní ara wa ní gbogbo ògbà kí ló ṣẹlẹ̀ ọmọ Fúlàní dènùnù ẹ wá bẹ̀rẹ̀ sí í bá post ẹ̀ ń bá share ẹ̀ káàkiri pé ó ń bú Ìgbòho ẹ rí pé tiyín ti ta ẹ rí pé ẹ̀ ní làákàyè ọpọlọ wo ló wà nú gbogbo rádaràdà tẹ̀ ń pín kiri lórí ayélujára yẹn ọpọlọ wo ló wà nú ẹ̀ náà aláìní làákàyè ló pọ̀ jù nú yín ìyá ọmọ tàràntàràn yẹn ń sọ̀rọ̀ àwọn ọmọ Fúlàní ń sọ̀rọ̀ ìmí ẹran di èèyàn wọ́n ń pa yín wọ́n dẹ̀ tún fi hàn yín pé tá a bá pa yín ẹ lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ ṣé làákàyè wà lórí ẹ̀yin tẹ̀ ń pín fọ́nrán ọmọ Fúlàní kiri ayé àwa wí tán ìkan lòun South West Ambassador ta ló fi ẹ́ jẹ níbo nílò ọmọ bí tó ti wá ọmọ ẹranko ọmọ inú igbó ẹ̀yin ọmọ alárìnká ẹ wá délẹ̀ wá ń bí ẹ fẹ́ máa fọwọ́ lálẹ̀ fún wa fún kíni ṣé olórí burúkú nìyí ni ṣé ká wá dá kẹ́kẹ́ kan máa wá pa wá ni ó wá ń sọ ń bíbà yìí wípé ìwọ o àwọn tí wọ́n pè sínú ibi tí wọ́n ti bá wọn sọ̀rọ̀ tí Májàsọ́lá láti sọ̀rọ̀ wọ́n kó wọn papá mọ́ra ta ló kọ́ ẹ ní Yorùbá ta ló sọ Yorùbá fún ẹ ta ló kọ́ ẹ ní gbogbo òṣì tó ń sọ lẹ́nu olórí burúkú ara yín àwọn ni Fúlàní wo gan ló ṣe olóyè Ìgbòho olóyè Ìgbòho nìkan kọ́ ni Fúlàní ṣe o Fúlàní ṣe gbogbo ìran káàárọ̀ òjíire nítorí wípé wọ́n ń wá sí ìlú wa wọ́n ń gbé ìlú wa wọ́n ń pa wá wọ́n lé wa kúrò lóko wọ́n ń gé wa lápá wọ́n ń gé wa lẹ́sẹ̀ ọmọ Yorùbá wo lórí tó ń gbénú igbó ṣé Yorùbá ń gbénú igbó kì í ṣàyẹn ẹranko játijàti ọmọ ẹranko yìí náà lẹ́ ń gbénú igbó ni ṣé Fúlàní kọ́ ló ń gbénú igbó ni ọmọ Yorùbá wo ló kó ọta kọ́rùn tó kò bọ́n kọ́rùn tó ń ṣe gbogbo wàhálà tẹ́ ń ṣe yẹn ọmọ Yorùbá wo lórí tó kò bọ́n àtọ́ta kọ́rùn tó wá bẹ̀rẹ̀ sí lọ́ọ́ da gbogbo ìlú onílùú ẹ̀yìn yìí náà ni olórí burúkú ẹ wá jókòó síbi òun náwó tọ́ntọ́ ó ṣẹnu bí ẹnu asín òun béèrè òfò lẹ́nu òṣì wípé tán lọ investigate Sunday o báwo ló ṣe máa fún àwọn Fúlàní 2 hours ultimatum tán dẹ̀ máa kó àwọn èèyàn kalẹ̀ orípò òní làkàyè lórí orípò rí ẹ ti dàrú ẹ̀yin aláìní làkàyè àwọn tán ń gbé fídíò yín kiri pé ẹ̀ ń sọ̀rọ̀ sẹ́yìn ìsọ̀rọ̀ ẹranko ń sọ̀rọ̀ ẹ̀yin èèyàn dẹ̀ ń gbé gbogbo ẹ̀yin tẹ́ ń gbé fídíò yẹn tẹ́ ń bá wọn promote àjẹpẹ́ ẹranko lẹ́yìn náà ẹranko níyìn náà àwọn ẹranko játijàti wọ́n pamọ́ sínú igbó yín wọ́n fọ àwọn eléyìí sí gbòòrò kì í ṣe àwọn tó wà ń gbòòrò náà náà gbàbọ̀dé fún wa ni tán bá jiyàn gbé lọ tán bá máa fún wọn lówó ransom àwọn tán wà ń gbòòrò náà máa gbowó fún wọn nú igbó kán tó máa release yín àwọn èèyàn olórí burúkú ẹ̀ wọ́n mú èèyàn ọkùnrin àwọn èèyàn wa 175 wọ́n lọ́ wọn lọ́wọ́ sẹ́yìn wọ́n so wọ́n lókùn lọ́wọ́ wọ́n dẹ̀ fọ̀bẹ sí wọn lọ́rùn bí ẹran òòtán kámẹ́rà kò ní dá fún ẹ kò ní dá fáwọn ìran tó ti wá ẹ̀yin ìran rádaràdà ẹ̀yin ìran kíran yìí dandan ni kẹ́ ẹ gbélé Yorùbá ni ẹ̀ẹ́dẹ̀ kọrí sílùú yín ẹ̀yin ọmọ alárìnká Fúlàní alárìnká nù gbó ẹ̀yin tó yẹ pé àtẹ̀yìn àtẹranko náà lẹ́jọ́ ń rìn lẹ́jọ́ ń sùn lẹ́jọ́ ń jí ìwọ rí ìran Yorùbá kó máa bá màálù sùn ni ẹ̀yin olórí burúkú aláyé rádaràdà aláyé ṣámálámálá ẹ wá jáde síta wọ́n lẹ́nu ọ̀rọ̀ sí odidi olóyè Májàsọ́lá kò ní dá fún ẹ kò ní dá fún ibi tó ti wá orí ẹ bàjẹ́ Gúnmi tó ń jáde tó ń sọ oríṣiríṣi pé àwọn èèyàn wọn ni brọ́dà àwọn ni àwọn tó ń pààyàn orí burúkú yín ẹ jáde síta kẹsọ pé wọ́n ń ṣe brọ́dà yín brọ́dà wa ni they are our brothers they going nowhere olórí burúkú yín ẹ jáde kẹsọ pé kì í ṣe brọ́dà yín gbà yẹn ẹ̀yin ọmọ ọ̀ràn kíran yìí ṣé ká dá kẹ́kẹ́ máa pa wá ni ẹni ẹlẹ́ni tó jẹ́ tíṣà tó lọ sí skul tó lọ kọ́mọ ní skul tó lọ ọ̀nà àtijẹ́ àti mú ẹ mú ẹ lọ kó wọn papá mọ́ra nǹkan tó ń pè kó wọn kóyàn papá mọ́ra nìyẹn tó bá mọ Yorùbá papá mọ́ra ẹ̀yin òpònú amúmimùràwé aláìní làákàyè yìí ó láwọn tán wà nínú pálásì tí wọ́n pè sí pálásì ó ní wọ́n kó wọn papá mọ́ra wọ́n so wọ́n lọ́wọ́ lókun àmọ́ gbébọn sí wọn lọ́rùn àbọ̀ wọ́n so wọ́n lọ́rùn mọ́lẹ̀ kan má sọ̀rọ̀ òpònú amúmimùràwé aláàbọ̀ làákàyè mi ò mẹ́ tó kọ́ wèrè Yorùbá nínú àwọn tí wọ́n pè sí pálásì
tí wọ́n ń bá sọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n ní ẹnu láti reply ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ táwọn náà dẹ̀ ń dáhùn pé lágbájá ni òun náà ń bọ̀ àwọn náà tún jọ ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn conversation ń lọ olòṣì wọ́n náà wá ń justify àwọn ìran ènìyàn àbí wọ́n ṣe damage control fáwọn ìran ẹ̀yin olórí burúkú yìí agenda kan náà gbogbo yín jọ ní ẹ̀ ní kúre ṣé ẹ rò páwà gọ̀ ni ṣá máa gọ̀ ni ẹ rò pé bẹ́ẹ̀ ṣe wá ń pa wá mọ́lẹ̀ yẹn ká dẹ̀ dákẹ́ kẹ́nìkan kan má sọ̀rọ̀ gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ gé sọ gbogbo àwọn ọ̀gá wa àwọn olórí wa àwọn ọba wa tí ẹ sọ gbogbo wọn dolúndù tá àmọ́ ẹ̀rù tó ń bá àwọn kábíyèsí àmọ́ ẹ̀rù tó ń bá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwa ọ̀dọ́ máa sọ̀rọ̀ ẹ lè dìwà lọ́rùn ká má sọ̀rọ̀ ẹ lè ní ká má wí tẹnu wa ẹ̀yin olórí burúkú yìí ẹ kúrú ẹ máa lọ ìlú yín ó ṣàníbi tẹ́ ẹ ti wá ní Fútajálọ̀n ṣáwà jẹ́ Fúlàní ni àbá àjọ ìran yín ni ṣé ẹ rí wa ká múra bí ìmúra ẹranko tẹ́ ṣe ń múra yẹn ni tèmi gbà tẹ́ dáàrin wa náà lẹ́yìn náà bẹ̀rẹ̀ sí wọṣọ bí èèyàn gidi kò ṣe bí ẹranko ni gbogbo yín rí inú igbó ni irú yín wá ń sọ̀rọ̀ sóléyè màjà sọ láì ní ṣoríire ẹ̀yin olórí burúkú yìí ṣé ká má sọ̀rọ̀ ni ẹ mú odidi tíṣà bàbá ń bàbá àwọn ọmọ ọlọ́mọ ẹ mọ̀ bẹ́ẹ̀ mú sí lọ́rùn ẹ lọ lọ́rùn mọ́lẹ̀ ẹ pàdánù kò ní dáa fún yín àwọn ọmọ ọdún kan ọmọ méjì ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn ẹ fọwọ́sowọ́pọ̀ agbóde ẹgbà burúkú yín ẹ kó wọn pamọ́ sínú igbó kì í ṣe àwọn ìran ẹ ló kó wọn ni àbẹ́yìn kọ́ ni Mèyítì Allah ni Mèyítì Allah Gumi ló sọ pé àwọn Mèyítì Allah náà ni báńdíìtì ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́ yìí wọ́n gbébọn fún yín pé torí Buhari àsáyìn pé kẹ́kẹ́ máa gbébọn nítorí àwọn ẹranko búburú wọ́n máa ń pa ẹran mọ́ yín lọ́wọ́ máa ń dà yín láàmú nínú igbó wọ́n wá hábọn lé yín lọ́wọ́ tán àwa lẹ wá fẹ́ fi máa pa kiri kò ní dáa fún ẹ ní ṣoríire tí n bá tún gbọ́ pím lẹ́nu wá pẹ́rẹ́ alábàásádọ̀ kan ní South West níbo la gbolé yín ní South West àwọn wo ló mọ̀ yín bo ìlú yín South West ẹ̀yin olórí burúkú tó yẹ pé ìlú lẹ máa ń grap kiri ilẹ̀ Haúsá tẹ takú síṣẹ́ ìlú yín ni tẹ́lú yín ní ìlú Haúsá tẹ gbà lọ́wọ́ wọn àbẹ̀rù páwa Yorùbá wá jẹ́ dìdìrín tẹ́ máa gbalẹ̀ wa lọ́wọ́ wa wèrè máa pa wèrè ni wèrè la máa jọ fi wo wèrè a máa fi wèrè wo wèrè ni ṣé ẹ lólórí burúkú ni yín Gumi ń sọ̀rọ̀ fatafata gbogbo àwọn tí ilẹ̀ Haúsá rè wá wọn yúùtù wọn wá jáde wọn bẹ̀rẹ̀ sí threatening gbogbo Nàìjíríà Gumi ní tàbá lọ lé wọn nu forest wa a máa dá wàhálà alẹ́ ni tá a bá jẹ́ kíká kúkú gbà wọ́n láyè kan máa ṣọ́ forest kí peace ilé wa olórí burúkú wá ní wọn ṣe Fúlàní náà ń pààyàn ta ló wá ń pààyàn wọn ò ṣe dárúkọ ìran míì ẹ̀yin ìran kíran ìran wèrè ìran olòṣì oyin òṣì oyin ara ẹ̀yin olòṣì aláyé bàjẹ́ ẹ padà sílùú yín tẹ́ ẹ bá lè gbé bí ní pẹ̀lú àlàáfíà àwọn Fúlàní tá a jọ ń gbé gan tẹ́lẹ̀ gan wọ́n ti dáràn torí tó wá ń sọ wípé kí Ìgbòho sọ Fúlàní tó ṣẹ́ gan olórí burúkú ni ẹni tẹ́ bá ti sọ pé Fúlàní jíyàn gbé Fúlàní tó bá jíyàn gbé ni kó dárúkọ ẹ̀ ṣé àwa mọ orúkọ ẹ̀yin ni wọ́n ṣe máa dárúkọ Fúlàní tó jíyàn gbé bí ẹyọ ní bójú kan bí kinní kan bá ṣe kinní kan gbogbo yín la máa jọ dárúkọ papọ̀ tẹ́nìkan bá jalè ní London nísìnyí tán bá fẹ́ mú nísìnyí wá lọ́mọ Nàìjíríà ni tán bá fẹ́ dìpọ́tì èèyàn tó bá ṣe nǹkan kan wá lọ́mọ Nàìjíríà ni ṣé gbogbo Nàìjíríà ló jalè gbogbo Nàìjíríà ló fraud lẹ́ẹ̀kan náà ṣe bẹ́ẹ̀ Nàìjíríà orúkọ ìlú tó ti wá náà máa dárúkọ káwá máa wá báńdíìtì tó wá àwọn báńdíìtì tó wọ ṣọ́ọ̀ṣì ní Kwara tí wọ́n tó bá jẹ́ pé kámẹ́rà táwọn yẹn wà on kámẹ́rà wọ́n á dìnnà yẹn ẹ̀dọ́lá ẹ̀yin olórí burúkú yìí àníri kẹ́ẹ̀tàn kámẹ́rà ńgbà tán bá pààyàn àníri kẹ́ẹ̀tàn kámẹ́rà ńgbà táwọn olórí burúkú yẹn bá ń ṣiṣẹ́ burúkú mo wá ní kán máa investigate tán bá fẹ́ investigate Sunday kí náà máa wá ṣe fún Gumi kí náà máa ṣe fún Sheriff kí náà máa ṣe fún Shettima tó jẹ́ pé òun ló dá Boko Haram sílẹ̀ gbogbo àwọn gọ́vnà yín tí wọ́n ń ṣe repentant Boko Haram ṣe rò pa wà gọ́ ni tán bá ti kó wọn síta tán bá ti pààyàn tán ti fẹ́ pa gbogbo àwọn ìlú run tán ẹ̀ wá kó wọn kúrò lẹ́pẹ́ yẹ gbọ́ bí kan tó wá kó yín kan tó pa yín ó yẹ wálẹ̀ ti rìpẹ́ǹtì ṣé má ṣe rìpẹ́ǹtì yẹn ṣé gbogbo àwọn tó tún kù wọn náà ti rìpẹ́ǹtì ni ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní wá jókòó síbẹ̀ ń béèrè dìdìrìn bandit tó bá ṣẹ̀ wọ́n gangan òun Fúlàní tó bá ṣẹ̀ wọ́n nìkan máa dárúkọ wá ní kó wá kọ orúkọ gbogbo àwọn Fúlàní tó wà ní ugbó yẹn wá kọ orúkọ gbogbo wọn fún wa tán bá dẹ̀ ti ṣẹ̀tàn kán mú fẹ́tò wọn kán mú síbẹ̀ ká lè dá wọn mọ̀ òpònú amúmimùràwé aláìníláàkáyè lórí ìwọ náà máa ń sọ̀rọ̀ nìyẹn mí ẹran di èèyàn àyè gba tápà tán kọ́ lè gunnu
tí bá ṣe pé n tó dé tó ní kán wá mú àwọn alábọ̀dé Yorùbá tó fúrú ẹ̀yin ìṣáǹsì, ẹ̀yin tó yẹ kán ti ká yín mọ́lé, kán ti lù yín nílùkulù, kán lù yín fọ́ lójú dànù. Ẹ̀kọ́ àwọn ọmọ wa sínú igbó, àwọn ọmọ wà nínú igbó wa sọ pé lẹ́gbẹ̀ẹ́ mọ̀sán lọ́dọ̀ wa kì í ṣe ara yín náà ni wọ́n kó wọn. Ṣé wàá sọ pé wò ó mọ Fúlàní tó kó wọn lọ sínú igbó? Wàá sọ pé òmò àwọn tó ṣiṣẹ́ yẹn? Ẹ̀yin olórí burúkú aláyé rúnrún yìí. Ọ̀rọ̀ yìí kì í ṣe ìsìn àti wèrè kan lọ́rùn gígùn bí aṣọ ìkìsà tán fi ń tọ oúnjẹ lórí iná tó náà ń jáde tó ní kí Kẹ́hìndé máa bọ̀ wá sí báámí náà máa wà bá ní kúwẹ́rẹ̀ bẹ́ẹ̀ máa pa ní kúwẹ́rẹ̀. Ẹ̀yin olórí burúkú yìí láti jọ́tẹ̀ ti gbogbo èèyàn lẹ́sìn fẹ́ pátá ń kó ara yẹn. Ìfẹ́ lódùn bàbá ńlá kí lorúkọ ọmọ àbí wọn tún pé bẹ̀ gbogbo bẹ̀rẹ̀ ti wọ̀ ní kọ̀ọ̀kan tẹ̀ ń pa wọ́n tẹ̀ ń kó wọn lọ. Ẹ̀yin olórí burúkú aláyé rúnrún yìí. Ẹ ti fẹ́ pa gbogbo èèyàn tán ní Kwara, gbogbo wọn tábúlé wọn ti sá lọ tán. O jáde síta kó wá ṣe kámẹ́rà tí bá tún gbọ́ tó tún jáde tó péré ní àbánsádọ̀ olórí burúkú máa ṣòfò dànù ni ẹ̀yin wèrè yìí.